Ọlọ́run ló fi Tinubu kẹ́ Nàìjíríà bíi mẹ̀sáyà. A gbọ́dọ̀ farada ìnira yìí ni Oluwoo ló sọ bẹ́ẹ̀. Olúwo ti ìlú Ìwó ọba Abdulrasheed Adéwálé Àkànbí ti sọ pé Ọlọ́run ló fi ààrẹ Bọ́lá Ahmed Tinubu kẹ́ orílẹ̀-èdè Nàìjíríà. Òun sì ni mẹ̀sáyà lásìkò yìí. Ọba Àkànbí ṣàlàyé pé gbogbo ọmọ orílẹ̀-èdè yìí gbọ́dọ̀ ní sùúrù pẹ̀lú ìjọba Tinubu nítorí òun mọ̀ pé ó jẹ́ ọlọ́pọlọ pípé láti lè mú èrè ìjọba tiwantiwa dé ọ̀dọ̀ gbogbo aráàlú. Nínú àtẹ̀jáde kan tí Olúwo fi síta nípasẹ̀ akọ̀wé ìròyìn rẹ̀ Ali Ibrahim ló ti ṣàlàyé pé lóòótọ́ ni ìnira ètò ọrọ̀ ajé tí àgbáyé ń dojúkọ báyìí lágbára, ṣùgbọ́n ọwọ́ tí ààrẹ Tinubu fi mú nǹkan náà báyìí dára púpọ̀. Ó ní tí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí bá lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ kí wọ́n sì máa gbárùkù tí adùn tó máa ń gbẹ̀yìn ewúro ni ọ̀rọ̀ náà yóò padà yọrí sí. Ọba Àkànbí ṣàlàyé pé nǹkan ti bàjẹ́ jìnnà láti ọwọ́ àwọn adarí tó ti kọjá lọ. Ìdí nìyí tí ààrẹ yìí fi nílò àsìkò tó tó láti fi ìpìlẹ̀ tó dára lélẹ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà tó wúni lórí. Ó ké sí àwọn ẹgbẹ́ àwọn òṣìṣẹ́, àwọn lámẹ̀yìntọ́ọ̀lú láti jẹ́ kí ìfẹ́ Nàìjíríà lékè lọ́kàn wọn kí wọ́n sì máa sọ̀rọ̀ ìrètí fún àwọn ọmọ wọn tó ń bọ̀. Ọba Àkànbí sọ síwájú pé ìtàn orílẹ̀-èdè yìí yóò yí padà sí rere láìpẹ́ láìjìnà. Ó ní Tinubu ni mẹ̀sáyà tí Ọlọ́run rán. Òun náà ló sì kọ́kọ́ gbé ìgbésẹ̀ akin láti yọ owó ìrànwọ́ orí epo bẹntiróòlù dànù. Ó ní kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí rántí ìlérí wọn pé àwọn yóò jẹ́ olótìítọ́, olódodo àti ẹni tó ṣe é fọkàn tán, kí wọ́n sì farada ìnira àsìkò yìí díẹ̀ yìí nítorí pé àsìkò ayọ̀ ti dé tán. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.